olólùfẹ́, ìwọ náà kàn mí yọ, ìwọ ni mo bá lọ títí ọjọ́ ayé mi. Bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi, adé orí mi, tèmi nìkan ṣoṣoṣo, ẹni tó yẹ kó wá dáná mi, tó di kó wá dọ̀bálẹ̀ tó bí ẹ̀mẹ́wàá láti mú mi lọ lé ẹ̀. Ìwọ náà ni mo gbóríyìn fún. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé, gbogbo eléyìí tí mo ṣe yìí mo dedicate ẹ̀ fún gbogbo àwọn ọkùnrin, àwọn ọkọ wa tó jẹ́ wípé adé orí wa tí ò ní ṣíbọ́ láéláé ni wọ́n. Ẹ̀wọ́ èyí ni mo fi kí yín kú lé ní ọ̀sẹ̀ yìí lórí ètò bó ṣe ń lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àsìkò tí a wà yìí, love is in the air. Bẹ́ẹ̀ ni àsìkò ìfẹ́ leléyìí, oṣù ìfẹ́ tá a ti máa ń ṣàjọyọ̀ ìfẹ́. Bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ dá mi lójú pé gbogbo yín pátápátá lẹ gbádùn ara yín ló ní pẹ̀rẹ̀wù lọ́jọ́ tá à ń wí. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé a ṣì wà nínú àsìkò yẹn o, lórí bó ṣe ń lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́ náà, a ṣì ń bẹ́ẹ̀ ṣì ń lọ náà lórí ọ̀rọ̀ ìfẹ́. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, orí ètò yìí láti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, láti máa ń bojomitoro ọ̀rọ̀, láti máa ń bomi ọgbọ́n mu lórí ìbáṣepọ̀ ìfẹ́ láàárín ọkùnrin àti obìnrin. Yálà wọ́n ti gbéyàwó àbí wọn ò tí ì gbéyàwó, láàárín àwa òbí sáwọn ọmọ wa. Bẹ́ẹ̀ ni àti wípé láàárín àwọn tá à ń bá gbé, láàárín àwọn tá à ń bá ṣiṣẹ́ ní gbogbo ọ̀nà káàkiri àgbáyé, nítorí pé ìfẹ́ báyìí òun là kọjá òfin. Lọ́sẹ̀ yìí a tún ti dé bí a ṣe ń dé sí yín lọ́rùn. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ gbà ládùúrà pé bẹ́ẹ̀ ṣe máa ń farabalẹ̀, tẹ́ ṣe máa ń rí pé mo fẹ́ wo bó ṣe ń lọ, mo fẹ́ wo bó ṣe ń lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́. Ọwọ́ tẹ́ fi ń mú owó yẹn lágbára Ọlọ́run, ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò, ní wọ́wọ́ tì lágbára Ọlọ́run. Àwa tẹ́dẹ̀ ń fẹ́ wò yín náà lẹ́ẹ̀ máa rí, ẹ̀yin náà ládẹ̀ máa bá. Ọmọ yín náà ni ó tún pèdè lónìí, Tèmilolúwa Ẹ̀sán, tí gbogbo yín mọ̀ sí Adọ́gbadélé. Ẹ mọrú ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni lórí ètò lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la máa sọ lórí ìbáṣepọ̀ ìfẹ́. Èmi nìkan kọ́ ni mo wà ní ilé agbára, èmi àti Alẹ́wà bí ọ̀kín, èmi lárẹ̀wà jòjò ẹnu oníkànlá ti gbọ́kàn. Kí ni o tún gbà lọ́wọ́ ẹ̀ bá Adọ́gbadélé? Bẹ́ẹ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ Elédùà tó ṣọ́ wa wá sórí ètò lónìí. A fi gbogbo ọpẹ́, gbogbo ìyìn àdàpadà sọ́dọ̀ Ọlọ́run nítorí pé òun náà ló tún ṣọ́ wa padà wá lónìí. Àwa la máa wá, ẹ̀yin náà láti máa bá láṣẹ Èdùmàrè. A kí yín o pé ẹ kú àsìkò ìfẹ́ yìí. Báwo ni ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ṣe wáyé lọ́dọ̀ ọtí yín? Báwo lẹ ṣe? Ẹ̀yin obìnrin náà yẹ kẹ́ ti máa sa ọkọ yín dáadáa. Èmi tẹ̀ láì Adọ́gbadélé ṣe sá. Adé orí mi. Èmi bá kí ọkọ tèmi náà nítorí ó ṣàánú mi. Ohun yàrá. Ó ṣàánú mi. Ó fẹ́ mi. Ó fi mí ṣàyà. Amóròrò bí ìlẹ̀kẹ̀, ọmọ wọn lákẹ̀sọ̀ baálé ọjà níbi tó wọ́n gbé fún ẹ ṣeun sá. Ẹ̀yin èèyàn wa ẹ wo ọ̀rọ̀ ìfẹ́ náà láti máa sọ àtẹ̀ní dánu dúró ní ó lágbára. Orúkọ tèmi náà ti ìpàrà ẹ mọ̀ náà, ọmọ Bọ́láńlé yín náà kan ṣoṣo. Wọ́n ní fẹ́ lómi ṣe mí bẹ́ẹ̀, wọ́n ní fẹ́ lómi náà ṣe yín náà láṣẹ Èdùmàrè. Ọmọ Bọ́láńlé ayé Ọlálékan Ṣóyọ̀bọ̀ náà ni mò ń jẹ́. Èmi Lárẹ̀wà Jòjòló, Alẹ́wà bí ọ̀kín. Èmi náà fojoojúmọ́ ṣe bí ayaba. Èmi lọmọ wọn lóńdó ẹ̀gí mọ́gùn ará Ìlágbẹ̀dẹ. Bàbá mi lálágbẹ̀dẹ àkọ́kọ́ gbẹ̀rin bí ẹni dàdẹ. Èmi láyà wọn lákẹ̀sọ̀ baálé ọjà. Ilé owó ni o, níbi tó ń gbé so. Àwọn náà touch me. Top pọ̀ mi báyìí. Top. Bẹ́ẹ̀ tí ẹ rí. Bẹ́ẹ̀ ni ẹ wo èèyàn ara lé. Èmi láyà wọn lákẹ̀sọ̀. Bẹ́ẹ̀ ni ẹ má jẹun tẹ̀síwájú torí àwọn mi ti fẹ́ máa lọ. Bẹ́ẹ̀ náà ni mo kí yín kó kalẹ̀ lórí ètò bó ṣe ń lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́. Ẹ wo gẹ́gẹ́ bí mo yẹ sọ, ẹ mọ̀ pé gbogbo ẹ̀rí pàwọ́ méjèèjì yìí tá a gbé wálé ní àrà ọ̀tọ̀ ni, nítorí pàwọ́ gan àsìkò ìfẹ́ yẹn ó mí sí wa lára. Àti ń ṣèfẹ́ lọ́wọ́. Tẹ́lá wà ń bíbá ìgan ẹ̀ máa mọ̀ pé gbogbo wa pátápátá pẹ̀lú àwọn kámẹ́rà mẹ́. Bẹ́ẹ̀ ni à ń gbádùn ara wa lọ́wọ́lọ́wọ́. Abẹ́rẹ́ ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni. Ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni. Cheers náà tí bẹ́ẹ̀ ni a ṣe ń tẹ̀síwájú lórí ètò. Ẹ máa bá wa ká lọ, à ń bọ̀. True love, she used to leave here before, but I done messed up and threw her out the door. Now I don't feel irony.
all the things we used to say, on the way we used to play, how we used to play. Now there's an emptiness inside of my soul, and they say my manliness will start to show. And God knows I cannot take it no more. That's why I'm asking you, how do I come up with you? You see, I'm looking for someone to satisfy me, looking for someone to love me completely, looking for someone to show me true love. And I'm searching for the kind of possibility, someone to truly love me for me, someone to come and be my true love. Now loneliness is the order of my days. Since she's gone, I feel like fading away. Lord, not die a day. Oh God, ẹ káwọ́ padà sórí ètò yín bó ṣe ń lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ ni tí ó kalẹ̀ sí Orísun tẹlifíṣọ̀n Orísun tẹlifíṣọ̀n níbi tí a ti ń gbé èdè àti àṣà Yorùbá ní àrùgẹ. Ẹ wo mo ti sọ fún yín pé lónìí gọ̀ǹgọ̀ aṣọ kùtùkù gan awo. Ní kété ẹ jẹ́ ká sáré kọjá lọ sínú abala ìrírí. Abala tá ti máa ń fọ̀rọ̀ jomi, abala tá ti máa ń bomi ọgbọ́n mu, tá ti máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Ẹ wò ó lónìí tí mo tún mú dé yìí ó lágbára díẹ̀. Ọmọbìnrin yìí ló ké gbàjarè wá bá mi. Ọkọ ẹ̀ gbọ́mọ kúrò nínú ilé. Ọkọ ẹ̀ tàn mọ́ra. Ìyẹn sọ fún pé wọ́n ti ń fẹ́ra wọn sìn àti tó bí ọdún bíi méjì àbọ̀. Wọ́n ń fẹ́ra ni àbí wọ́n ti ṣègbéyàwó pẹ̀lú? Wọ́n ti ṣègbéyàwó. Àti wípé ọmọ ọkùnrin tá à ń sọ yìí àṣó ti níyàwó síbòmíì tí ò jẹ́ kọ́mọbìnrin yìí mọ̀. Ká ṣáà máa fa ọ̀rọ̀ ògùn, wọ́n ti ń fẹ́ra wọn àti tó bí ọdún bíi méjì àbọ̀ sí mẹ́ta. Ó lóyún fún, ó bímọ fún. Ó wá di wípé ìgbà tó máa bímọ gan ọkùnrin yẹn kàn wá ló fojú ẹ̀ hàn ló tún bá tiẹ̀ lọ. Bọ́mọ ṣe ń jẹ bọ́mọ ṣe ń mu kò mọ̀ sí. Nígbà tọ́mọ wọn wá fi pé wọ́n tiẹ̀ ti pé bí ọdún mẹ́ta torí pé ọmọ wọn fẹ́ lọ pọ́ ọmọ ọdún méjì lọ́wọ́ báyìí lọ́mọkùnrin bá dédé ló bá bẹ ọmọbìnrin pé kó ṣáà má bínú ló ṣàṣe oríṣiríṣi ló fa ojú ẹ̀ mọ́ra ká tó wí ká tó fọ̀ nínú jírí nínú lọ́jọ́ àìrí lọmọbìnrin ti ń tọ́jú ọmọ yẹn bí kó lọ ṣàgbàfọ̀ bí kó lọ fọbọ́ nílé búkà bí kó lọ ṣoríṣiríṣi kó ṣàlè tọ́jú ọmọ kékeré yẹn tí tó fi pé bí ọmọ ọdún méjì báyìí. Kí má fa ọ̀rọ̀ gùn ẹ̀yin èèyàn mi nílé ọmọkùnrin yìí bá dédé abárò pé bóyá ó fẹ́ wá tọ́jú ẹ̀. Ọlọ́run ti yé lọ́kàn padà. Ọmọbìnrin yìí bá ní job interview ó lọ wo ibi ó wáṣẹ́ lọ sí ọ̀nà Lẹ́kí kó tó padà dé ọmọkùnrin yìí má ti kúrò nílé àtẹrù ọmọ àtọmọ àrí kankan nù. Ṣé ilé tí gbogbo ìyàwó gbà tó ń gbé? Bẹ́ẹ̀ ni ọkọ wa padà wá kí ilé tí ọkọ kọ́ ọkọ yẹn ló fi ọmọbìnrin yẹn sí. Ìyàwó tí wọ́n fẹ́ sí tẹ́lẹ̀ nǹkan níbo nìyẹn wà? Ìyẹn wà l'Ábùjá. Bó ṣe wá àtọmọ àtọkọ àtẹrù àárí bọ́mọ ṣe ké gbàjarè wá bá mi nìyẹn pé ẹgbà ni ẹ lajà òun màrógò kí ni kí n ṣe bó mo ti fẹ́ rọ́mọ mi báyìí. Ló ní ẹ bá mi gbé sórí afẹ́fẹ́ ẹ bá mi gbé sórí afẹ́fẹ́ ẹ jẹ́ káwọn èèyàn bá mi dá sọ́rọ̀ yìí ẹ bá mi bẹ̀ kó bá mi gbọ́mọ mi padà wá. Bá ní fárẹ̀ ẹ balẹ̀ fọkàn ara ẹ balẹ̀. Tí n bá ti dórí afẹ́fẹ́ àmọ́ bá ṣe máa tó ọ̀rọ̀ yìí àbí alẹ́ wà kí ló bá mi rí sí. Ilé ìlágbára ó lágbára jà wá lọ lórí ètò. Tọ́rọ̀ bá ti rí báyìí kò mọ lémi ìtọkùnrin yìí ń gbé kò mọ àdírẹ́sì Àbújá tó gbé yìí kò mọ náà. Tọ́rọ̀ bá ti rí báyìí kó kọ́kọ́ lọ fi tó àwọn agbófinró létí ni o kó yọ jẹ́ kó yé wọn nítorí pé àwa gan bẹ́ẹ̀ ni òun ti ṣe yẹn nítorí pé tó bá ti wá ṣe yẹn tí fọ́tò arákùnrin yìí bá wà lọ́wọ́ ẹ̀ kó lọ gba àṣẹ lọ́wọ́ wọn tó bá gba àṣẹ lọ́wọ́ wọn ó lè lọ sí àwọn iléeṣẹ́ bíi ti tẹlifíṣàn wa báyìí tàbí àwọn rédíò kán lọ dárúkọ ọmọkùnrin yìí because ó ti di the wanted kò sí bó ṣe lè trace ọmọkùnrin ilé tó ń gbé ní Àbújá kò mà mọ̀ àwọn ẹbí ọmọ àbíṣọmọ ẹbí kankan kò mọ ẹbí kankan ìgbésẹ̀ tó lè gbé nìyẹn tó bá ti lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró àwọn ọlọ́pàá àwọn human rights activists tí wọ́n ti fún ní tán ti sign fún because wọ́n gbọ́dọ̀ fún táwa ò bá rí nǹkan tí àwọn ọlọ́pàá fún tán sign ẹ̀ àwa ò nílò tọwọ́ bọ̀ rárá kó wá mú fọ́tò ọmọkùnrin yẹn wá kó tún mú fọ́tò ọmọ yẹn náà kó mú wá wọ́n á kọ kinní náà sí wọ́n á kà á
pé ẹni tẹ́ bá rí ọmọkùnrin níbikíbi àjọmọgbé ni o ẹ fi tó àwọn agbófinró létí nọ́mbà tán máa pè sí wọn á fi síbẹ̀ ọ̀rọ̀ yẹn jù wá lọ díẹ̀ àbí kí ni àwa máa sọ. Ọmọbìnrin yìí ó dá mi lójú pé òun wò wá lọ́wọ́lọ́wọ́ ìmọ̀ràn mi fún ẹni wípé lálàkọ́kọ́ kọ́kọ́ fi tó gbogbo àwọn ẹbí ẹ̀ létí àwọn èèyàn tó bá mọ̀ mọ́. ó mọ àwọn ẹbí ọkọ. irọ́ ó mọ àwọn kan lórí Facebook kò rí wọn rí. ó yàtọ̀ sí yá máa pariwo àti Facebook àti tẹlifíṣàn àti rédíò. ó ti gbé ọlọ́mọ lọ o kó dẹ̀ bí ọmọ ẹ̀ padà kó fi tó àwọn òbí ẹ̀ létí gbogbo àwọn èèyàn ẹ̀ pátápátá. inú mi dẹ̀ dùn wípé o ti sọ wípé o ti fi lọ àwọn agbófinró lẹ́yìn ìgbà yẹn mo fẹ́ kó gẹ́gẹ́ bí Alẹ́wà bí Ọ̀kín ṣe sọ ìwé tó bá ti fún ẹ lọ́dọ̀ àwọn agbófinró ìwọ ṣàjẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ tó bá ti tẹ̀ mí lọ́wọ́ lórí afẹ́fẹ́ a ó wá ọgbọ́n dá sí i ọmọkùnrin yẹn ibikíbi tó bá wà mo dẹ̀ mọ̀ wípé tó bá ń gbọ́ mi tó ò bá dẹ̀ gbọ́n mi ọ̀sẹ̀ tó ń bọ̀ tó ò bá tí ì dá ọmọ yẹn padà àgbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ wípé wọ́n ní òkè òkú lòkun rè bàbá ọmọ ló lọ́mọ ṣùgbọ́n òfin ò fàyè gbà kí ọkùnrin kó gba ọmọ sọ́dọ̀ láì tí ì pé ọmọ ọdún mẹ́fà. tọ́mọ yẹn bá ti pé ọmọ ọdún mẹ́fà irọ́ tó bá tiẹ̀ lóun fẹ́ mọ́mọ lọ ibikíbi tó bá wà tó bá ń gbọ́ mi yé tètè dọ́mọ yẹn padà tó bá jẹ́ wípé o fẹ́ gba ọmọ yẹn gba ọ̀nà tó tó àti tó péye ó dẹ̀ tí ì láǹfààní láti gba ọmọ yẹn títí tí ọmọ yẹn máa fi pé ọmọ ọdún mẹ́fà lábẹ́ òfin rántí wípé ọmọ obìnrin ni o ayé ta dẹ̀ wáyé oríṣiríṣi àrà náà ń fi ọmọ obìnrin dá kó má di wípé ọmọ mi ni wàá di gbọ́mọgbọ́mọ mo rọ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ rí wípé o gbé ọmọ padà fún ọlọ́mọ láàárín ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó kọjá ká má bàa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ á ní rí jù báyìí lọ mo mọ̀ wípé àwọn aráalé náà á fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí á dẹ̀ fún wọn ní àǹfààní láti bá wa dá sí ẹ̀yin aráalé kí lẹ rí sí kí lẹ rí sọ sí kí lẹ rò kó lè ṣẹlẹ̀ kí lẹ rò kó ó yẹ ká ṣe sí ọmọkùnrin yìí kí ni kọ́mọbìnrin yìí dẹ̀ ṣe ó dọwọ́ yín o à ń bọ̀ èèyàn wa. All right, music. Strength to love another. Here I am. Baby, take a look. Fún ẹ̀yin tí ẹ ṣe láǹfààní láti máa darapọ̀ mọ́ wa bó ṣe lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́ náà ló wọlé tàn yín wẹ́rẹ́wẹ́rẹ́ tí a sì ti mú bọ̀ náà ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ a ti sọ nípa arákùnrin tó gbọ́mọ ọlọ́mọ lọ lórí abala ìrírí a ti rọ̀ yín o ẹ jọ̀wọ́ ẹ dá ọmọ ọlọ́mọ padà ṣé bá mọ̀ pé ẹ fẹ́ gba ọmọ yín kò sí wàhálà àmọ́ ẹ tọ ọ̀nà tó tọ́ èwo ni kẹ́ wálé kí ìyá má ti kí ìyá ọmọ má sílé kẹ́ mọ́mọ́ kẹ́ mọ́mọ́ sá lọ láyé ẹlẹgẹ́ yìí ẹ jọ̀wọ́ ìwà tí ò dára ni tẹ́ ẹ bá fẹ́ kí a pariwo yín lórí rédíò lórí tẹlifíṣàn káwọn agbófinró wá gbé yín àti gbogbo àwọn ẹbí yín ẹ yá dá ọmọbìnrin yẹn ọmọ yẹn ẹ yá dá padà fún ọmọ ìyá rẹ̀ ibi tí abalata wádé dúró yìí abalata ti ń ṣàṣì máa jọ ń fọ̀rọ̀ wọ́rọ̀ jomitoro ọ̀rọ̀ ò ṣe wá rí ní ọ̀sẹ̀ yìí a ó máa sọ ní ṣókíṣókí
nípa àwa obìnrin atọkùnrin àtobìnrin kí là ń fi ẹ̀rọ ayárabíàṣá ṣe gan-an báwo ló ṣe ní í ṣe pẹ̀lú ìfẹ́ àti pàápàá jùlọ nínú ìgbéyàwó láàrin lọ́kọ-láya kí ni ìjàmbá tó wà ń bẹ̀ àti wípé kí láǹfààní tó wà níbẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lásìkò yìí ìjàmbá ló pọ̀ jù o ilé tó ṣe ń dàrú gan ìjàmbá àti pàápàá à ń sọ̀rọ̀ nípa àsìkò ìfẹ́ yìí àkókò ìfẹ́ yìí à ń ṣọdún ìfẹ́ valentine oṣù ìfẹ́ nǹkan tí ayára wọn máa dálẹ̀ nǹkan tó máa dálẹ̀ ẹlòmíì ẹ̀ǹkan ṣoṣo orí pé wọ́n ń bára wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayárabíàṣá ó ti di wípé wọ́n ti ríra wọn wọ́n ti ń bára wọn lájọṣepọ̀ ó ti di pé oyún ti wọ̀ ọ́ látòrí ẹ̀ ẹlòmíì wọ́n ń gbà wọ́n ń gbàbẹ̀ gbé lọ tọ́ọ̀tì ẹ̀ ní rójú tú ẹ̀ mọ́ rárá àkókò àtàyè ẹ̀ wọ́n á wà tì tó bá wá yá ó lè já ààbò ara la máa bá lójú títì ọlọ́run ṣàṣàánú fún wa àti pé ìjàmbá tó tẹ̀ wá ó tẹ̀ pọ̀jù ti àǹfààní tó wà ń bẹ̀ lọ láìpẹ́ yìí ni mo wo program wa kan lórí Orísun TV tí ó wà ń bẹ̀ tí àwọn kí lorúkọ àwọn ọmọ méjì tó máa ṣe wà ń bẹ̀ ó wà ń bẹ̀ extra Àyìnkẹ́ àti Olórí mo tẹ̀ wá wò mo mà wá láìkì ó wà ń bẹ̀ ọjọ́ yìí o wọ́n ní orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì làwọn ọkọ àti ìyàwó ti pàdé for like bóyá 6 years náà ti ń bára wọn sọ̀rọ̀ ọkọ ò sí nílẹ̀ rárá ìlú òkè ló wà abroad ìyàwó ló wà Nàìjíríà ibẹ̀ náà ti pàdé ra tó ti send pictures síra wọn ó mà padà di tó dé pé wọ́n ṣe wedding alárinrin ayé gbọ́ ọ̀run gan ó gbọ́n pẹ̀ ó lágbára ìyẹn nìkan ni mo lè sọ pé mo rí o látọjọ́ tí mo ti gbọ́n pa ni mo rí pé nǹkan ẹyọkan yìí ó dára ẹyọkan yìí ni mo rí o mo fojú mi báyìí mo fi rí ní ó wà ń bẹ extra wọ́n lè tún lọ wò ó tí ẹ bá rò pé mo ń parọ́ ó wà bẹ́ẹ̀ èlé lọ àwọn dáadáa máa ń ti bí ẹ̀rọ ayárabíàṣá wá ó máa ń wà tó ṣe kinní ló pọ̀ jù járe ṣùgbọ́n jàǹbá tó wà ní díẹ̀ òun ló pọ̀ jù ẹ jẹ́ ká wá gbé yẹ̀wò nínú ìbáṣepọ̀ ìfẹ́ ẹ̀yin aráalé ẹ máa bá wa dá sí o ó dá mi lójú pé ìjó tiẹ̀ lẹ́tọ̀ọ́ ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ náà ìjó lẹ́tọ̀ọ́ kò sì máa báyàn sọ̀rọ̀ kò sí nǹkan tọ́lọ́hun ò lè ṣe èyí tó sọ wẹ́rẹ́ yìí mo ti rí lọ́pọ̀lọpọ̀ ìgbà náà tó jẹ́ bíi méjì mẹ́ta tó jẹ́ pé orí ẹ̀rọ ayárabíàṣá náà ti pàdé ara wọn márèjì ìgbéyàwó wọn dẹ̀ ṣì ń sọ̀rọ̀ àti ń sọ̀rọ̀ bóyá ọdún 8 àbọ̀dún 9 báyìí tán ti wà lẹ́nu ẹ̀ lógo Ọlọ́run ọba ó ṣeé ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ń bẹ ìjàmbá ni tó tiẹ̀ lẹ́tọ̀ọ́ kó tí ìpàdé èèyàn tá a pàdé èèyàn lórí ẹ̀rọ ayárabíàṣá kẹsílẹ̀ ẹ fẹ́ pàdé ara yín ibo ló yẹ kẹtì ẹ̀ ti ríra. ó dà ká tẹ̀ sọ pé ó da a pàdé ara wa lórí íńtánẹ́ẹ̀tì kó ti asáré tẹ̀lé lọ́nù ilé àbí kó lọ gbé sílé ìtura àbí kinní kan àti pàdé ara tí ń bára sọ̀rọ̀ èmi láìkẹ́ mo like you are beautiful aṣọ tó wọ̀ ní bíi fọ́tò yìí ó dára ó ṣe ó dá ọ̀rọ̀ tí ń wọ̀ iná tí ń wọ̀ ṣe bó yẹ kí ọmọlúwàbí kó lórí ni kó lo ọpọlọ rí àwa obìnrin dẹ̀ ló bá wí jù nítorí pé àwọn ọkùnrin tí wọ́n máa ń tan obìnrin lọ lọ́pọ̀ ìgbà orí íńtánẹ́ẹ̀tì mà ní ẹlòmíì máa wà ní Port Harcourt ó máa ní kí ọmọbìnrin tó wà ní Ìbàdàn àbí Èkó kó wá bá òun máa send owó sàkáǹtì ẹ̀ wá bá mi àlọ́ rámi dànù ẹni tó ò rí rí ṣe pé orí kinní lẹ ti ń bára yín sọ̀rọ̀ tẹ exchange nọ́mbà yín tó di pé gbogbo alalẹ́ ẹ máa ṣe night call ẹ máa ṣe gbá òtún wá yóò fẹ́ fún èmi ò ní kò dára o àmọ́ tó bá ti wá di pé wá bá mi ní Àbújá wá bá mi ní Port Harcourt ṣé kò yẹ kí á jókòó ká tó sora gírí ni ọkọ̀ màá ló ń lọ tán ọ̀ ń dé mọ̀. bẹ́ẹ̀ ni ìmọ̀ràn tí màá ti ọkọ̀ gbà wá ni wípé gẹ́gẹ́ bí Alẹ́wà ṣe sọ ẹ fọpọlọ sí i. ẹ fọpọlọ sí o. tẹ́ bá tiẹ̀ pàdé èèyàn lórí ẹ̀rọ ayárabíàṣá pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ mo rọ̀ yín ẹ jọ̀ọ́ tẹ́ bá lẹ́yìn fẹ́ wá ríra yín sójú níbi gbangba. ibi gbangba ni. ibi gbangba tí gbogbo ayé wà. Port Harcourt tó máa bọ̀ lẹ́kọ̀ọ́ mi tí mo wà. tí n bá ní ibi gbangba mo túmọ̀ sí wípé ibi bó tiẹ̀ jẹ́ lè jẹun táwọn olóyìnbó ń pè ní eatery kẹ́ ẹ pàdé níbẹ̀ níbi tí gbogbo ayé wà ọ̀tún wà ń bẹ òsì wà ń bẹ ẹjọ́ rojú ara yín tó bá dẹ̀ ti ní pẹ́ tí ń sọ̀rọ̀ tán gan pàápàá ìwọ ni kó máa lọ lépò òsì fẹ́ rí yàn kan òsì ń dúró dè yàn kan níbẹ̀ kì í ṣe pé kí wọ́n kẹjọ máa lọ àbí kí wọ́n ṣáájú ẹ̀ kó tẹ̀lé ẹ kó tírèsì ẹ ìwọ fọpọlọ sí ibẹ̀ díẹ̀ wàá mọmọlúàbí èmi ò sọ wípé ó burú pé kó o yàn rẹ lórí ẹ̀rọ ayárabíàṣá o ṣùgbọ́n ọmọ ọlọ́gbọ́n ló máa fi ọgbọ́n sí àti wípé nínú
ìgbéyàwó ẹ jẹ́ ká bára wa sọ èyí tó ń jó ọ̀rọ̀ ìgbéyàwó tó tiẹ̀ sọ ìgbọ̀n ó ti da ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rú. àìmọye bẹ́ẹ̀. ọ̀dà ṣe bí àwọn tí wọn ò tí gbéyàwó la bá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ èwo wà ní ti ìyá ilé tí bàbá sáré ra bíbí fún ló wá di wàhálà. mo ti rí kan rí ó ti lé yẹn ìgbìgìrún nítorí pé ọmọkùnrin kan ó rí picture woman ó rí bíbí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pingi tán pingi ara wọn títí wọ́n fi wá trace ẹ̀ wá sílùú Èkó Àbújá ló tẹ̀ wá wà. ọkọ wa létà rí gbogbo conversations wọn ọmọ nǹkan tó ju fún mi ẹ wá òkè gan agbára tí máa ríra báyìí má wọrí máa padà wá. ìyẹn láàárín nínú ìgbéyàwó. bẹ́ẹ̀ ni ìyàwó ilé fa. ìjàmbá ẹ má jẹ́ ká máa wo ìjàmbá tó pọ̀ jù nínú kinní yìí ẹ má jẹ́ kó jóun la máa mú lójú nǹkan tó máa pa wá lára tó máa pàgbéyàwó wa lára tó jẹ́ wípé ìrandíran wa jẹ nínú ìyà náà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi ìgbádùn ìṣẹ́jú bíi mélòó kan àbí kí o kó wá rò pé olóyìnbó à ń pè ní fantasy ó ti dùn mú ẹ débi pé ẹjọ́ ń sọ̀rọ̀ àìsí ìríra wọn gan wọ́n ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ni tó lè gbé fọ́pọ̀ ẹ̀ kó kà ó wá lè ronú mọ́ pàápàá jùlọ nínú ìgbéyàwó ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ni ẹ má jẹ́ kí fóònù tá à ń gbé káàkiri yìí ó dá ìgbéyàwó wa rú ẹ má jẹ́ kó jóun ló máa dá wàhálà lẹ̀ láàrin àwa méjèèjì kò sí nǹkan tó burú ń bẹ̀ lọ́dọ̀ tèmi kí ìyàwó máa lo Facebook ìyẹn ẹ̀rọ tá a fi ń bára wa sọ̀rọ̀. ṣé ó dára kí ìyàwó kó mọ password ọkọ rẹ̀. kò sí nǹkan tó fi ń ṣèyàn. kò sí nǹkan tó fi ń ṣèyàn. àwọn míì á máa gbé pamọ́ ni. kò sí àtọkọ náà kò sí nǹkan tó burú ń bẹ̀ kọ́kọ́ mọ tìyàwó kíyàwó mọ tọkọ. àbíbélì ní pé ìwé mímọ́ ló sọ ipá àwọn méjèèjì sì jọ wà ojú òsì tì wọ́n. ìyẹn túmọ̀ sí wípé kò sí àṣírí kankan láàrin àwọn méjèèjì. ẹ wo lórí ọ̀rọ̀ tá à ń bá lọ yìí mo fẹ́ kẹ́yìn ara àlékẹ́ bá wa dá sí kí lẹ rí sọ sí ìyàwó ilé tó ń fi gẹ́gẹ́ bí Alẹ́wà ṣe sọ tó ní password tó ń gbé pamọ́ àbí ọkọ tó ní password tó ń gbé pamọ́ tó fi kọ́kọ́rọ́ lábàáyé náà máa á sọ kọ́kọ́rọ́ sí lórí ọ̀rọ̀ fóònù tá bá padà dé àṣì máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ẹ̀rọ ayárabíàṣá ẹ máa bá wa ká lọ lórí ètò à ń bọ̀.
padà sórí ètò yín bẹ́ẹ̀ ni ètò wa bó ṣe ń lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ náà la ṣe ń bá àní dánu dúró lórí ẹ̀ nítorí pé ìfẹ́ la kò já òfin àdẹ̀gbọ́dọ̀ má nífẹ̀ẹ́ àìnífẹ̀ẹ́ wa báyìí ikú ló dé yẹn má jẹ́ àparọ́ tanra wa igi kan ò lè dágbó ṣe àgbájọwọ́ la dẹ̀ fi ń sọ̀yà ọwọ́ kan báyìí kò lè gbẹ́rù láíláí ìyẹn wá jẹ́ kó yé wa fún àǹfààní èyí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa à ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayárabíàṣá à ń sọ̀rọ̀ nípa bó ṣe ní í ṣe pẹ̀lú ìfẹ́ bó ṣe ní í ṣe pẹ̀lú ìgbéyàwó pàápàá jùlọ ìjàmbá àti àǹfààní tó wà nídìí ẹ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn ìyàwó mi ò ní kẹ́ má lo Facebook wo àtọkọ mi ò ní ẹ má lo ẹ̀rọ ayárabíàṣá ṣùgbọ́n jẹ́ kí n fún yín láwọn àṣírí díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ fi jàǹfààní ẹ̀ tó máa jẹ́ kí ìgbéyàwó yín kó gbòòrò sí i ìwé mímọ́ ló sọ fún wa pé tí wọ́n ní iron sharpness iron yẹn pé ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ó tún wá sọ ó ní pé ó ní 2 good heads are better than one ìyẹn ni wípé tábà àgbájọwọ́ báyìí tábà fọwọ́ wọwọ́ òun lọ́wọ́ fi ń mọ́ tábà rọra wa lọ́wọ́ òun ni ọ̀nà máa fi ń tò fún wa ó ní 2 good heads are better than one ó ní tí kan bá ṣubú ìkejì á gbé dìde ìyẹn túmọ̀ sí wípé tẹ́ ẹ̀ bá fi àṣírí pamọ́ fún ara yín gbogbo wa lálébù o ṣùgbọ́n a lè ranra wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro nísìnyí a lè ranra wa lọ́wọ́ láti bọ́ kúrò nínú làásìgbò èmi ní àbàwọ́n tó wà ní ara wa àti wípé nǹkan tí ò yí àwa obìnrin àwa ọkùnrin ẹ̀rọ ayárabíàṣá láyé tá a wà yìí tó jẹ́ wípé ibi tó bá wà o lè sáré sọ̀rọ̀ ọkọ mi olówó orí mi ṣàlàáfíà ló wà mo nífẹ̀ẹ́ owó mi ò lè dúró kò délé owó gbogbo ara mi wà á ti bá sọ̀rọ̀ wà á ti ṣe ìwọ lè ṣe fọkọ tiẹ̀ ni kó o sọ kó fi kàkà tó máa fi máa bọ́kùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ ẹni tó mọ̀ rí báyàwó oníyàwó sọ̀rọ̀ kí ló dé tó o lè ṣe yẹn bẹ́ẹ̀ ni kó o bọ́kọ ẹ sọ̀rọ̀ kó o fi ránṣẹ́ sí kó rí ẹ báyìí kó nǹkan máa wá aago níbi tó wà pé kò ní pẹ́ níbi iṣẹ́ lónìí wọ́n máa sáré bọ̀ lé ó dàbí pé mo fẹ́ máa lọ lé àkókò ti tó mo fẹ́ máa lọ lé kí ló dé tó o lè ṣerú ẹ̀ ìwọ ọkọ kí ló dé tó o lè fi èròǹgbà ọkàn ẹ̀ kó o fi hàn láti ẹ̀rọ ayárabíàṣá kó o fi ránṣẹ́ síyàwó ẹ̀ kó lè mọ̀ wípé ibi tọkọ mi wà òun ronú mi lọ́wọ́lọ́wọ́. àti pé adọ́gbadélẹ̀ ọpọlọ àwọn èèyàn náà mọ ìdí tí a fi dá kínní sílẹ̀ ó kọ̀ wò pé bóyá kákan máa make friends lọ mo há délé mo há di irú mo há di gbà lórí Facebook lórí Instagram lórí gbogbo ẹ̀ mo follow lórí Instagram mo follow lórí Twitter mo há di lórí Facebook orí WhatsApp ńkọ́ ó ń lọ bí rẹ́rẹ́ ẹni wọ́n kọ̀ rò pé kákan máa make ọ̀rẹ́ lásán ni àwọn míì wọn mọ̀ pé ká polówó ọjà ó dára kí lẹ́yìn ṣe àǹfààní ńlá bẹ́ẹ̀ ni ṣé aṣọ lẹ́yìn rán ni ẹran kẹjù síbẹ̀ ẹ tún máa rí kọ́sítọ́mà láti bẹ̀ àwọn míì àfikún ṣáà máa chat láti àárọ̀ dálẹ́ kí náà dẹ̀ ń sọ ìsọkúsọ yìí náà ni nǹkan tó máa bà ayé wọn jẹ́ náà ṣe nǹkan tí kìíní wà fún ló yẹ ká lò ó fún. àti wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkọ wa àti ìyàwó wa náà ti fi eléyìí ṣe ìyàwó wọ́n ti fi ṣọkọ tó má ti jàjà dénú ilé báyìí. wọn ní gbọ́ tọkọ mọ́ o ọkọ àti ẹ̀ máa sọ wọn ní ṣèbí wọ ni mò ń bá sọ̀rọ̀ mò ń bọ̀ ẹ ṣáà dúró náà ẹ jọ̀ọ́ ẹ kọ̀ fún mi ní wákàtí kan mò ń bọ̀. àwọn míì gan wọn tẹ sọ̀rọ̀ lórí ẹ̀ géèmù orí ẹ̀ ni géèmù ní kọlà. ọmọ wa ti wá dúró mọ́ mi. I want to talk to you. Èmi àti ẹni mommy, there's something I want to tell you. Mo ń bọ̀, ìwọ farabalẹ̀. Àbí kò tiẹ̀ tún jágbe mọ́. Kí ló dé sọ̀rọ̀ pé mo ṣe nǹkan lọ́wọ́ ni? Màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá yá, ìwọ máa lọ sí ẹ. Ẹ mọ̀ wípé ọjọ́ ọ̀la yín lẹ̀ ń bàjẹ́ yẹn. Ọmọ yín tẹ́ ẹ lé dànù yẹn. O ò mọrú nǹkan tó fẹ́ sọ fún ẹ o. Bó jẹ́ wípé bó jẹ́ àgàgà àwọn ọmọ wa tó yẹ pé wọ́n ti ń tójú bọ́. Bóyá àsìkò gbà yín ó fẹ́ sọ fún ẹ nǹkan kan rú lójú ní pàápàá jùlọ bóyá èèyàn kan tiẹ̀ tó ń dà á láàmú tó fẹ́ fi lọ̀ ẹ́ pé mọ́mì mi nǹkan báyìí ni mo fẹ́ bá yín sọ tó wá dédé lé kúrò bí ajá lẹ́yìn tó di irú ọmọ yẹn ò tiẹ̀ lè padà wá báyìí mọ́ tó bá wá padà lọ bá pé kí ló fẹ́ sọ á ní kò sí mọ́ kò tiẹ̀ sí ó dẹ̀ mọ̀ wípé ọjọ́ ọ̀la ẹ ló fi ń ṣeré ó fi ń tàràkà ní Ọlọ́run ní jẹ́ gbogbo wa lágbára Ọlọ́run àní sunkún alẹ́ lórí ọmọ lórí ibùjókòó wa pàápàá jùlọ àwọn ọkọ wa àtàwọn ìyàwó wa àníwá kan tì nínú gbogbo wọn àdẹ̀ ní sunkún alẹ́ àní dánìkan wa o lágbára Ọlọ́run ṣùgbọ́n àwa la máa ṣèṣe ẹ̀ àwa la máa ṣèṣe ẹ̀
only what God has joined together let no man put asunder. Nǹkan tó lọ́n bá ti so pọ̀ kẹ́nìkan kọ́ má tún ká. No WhatsApp, no Facebook, put asunder. Ayára bí àṣà ti ń túká o. Ẹ̀yin ará ilé mo mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìfẹ́ lórí ẹ̀rọ ayára bí àṣà mo fẹ́ kẹ́ bá mi dá sílé yìí náà. Ṣó tiẹ̀ dá pàápàá jùlọ a ti ń gbọ́ ìfẹ́ lórí Valentine vow oh she's my vow. Mo wá Valentine yẹn ti kọjá báyìí sí àmọ́ èyí tó ti lóyún nù wọn lórí ọ̀rọ̀ Valentine yìí. Mo wá fẹ́ kẹ́ bá mi dá sí i. Ǹjọ́ tiẹ̀ lẹ́tọ̀ọ́ pàápàá jùlọ ìgbà wo gan-an tiẹ̀ lè tá bá ń sọ̀rọ̀ Valentine ṣé orí ẹ̀rọ ayára bí àṣà ló yẹ ká ti wá Valentine ti wá ní àbí àsìkò wo gan-an ló yẹ ká ṣe. Ẹ̀yin èèyàn wa a máa sáré dókè lọ́hùn. A ṣì wà lórí ètò à ń bọ̀. That's right. So fine, oh that long only the picture, motiga, mo fake mama. Yeah, I don't know much about your skin. You make me go online every day. But say she me more best is just 18. They call me a day. Sugar daddy, with talent daddy. They don't even know if I'm a woman. No, baby, no be so far away. The truth be said, the matter don't pass play. And what I do to get paid. The picture isn't mine. Why would I give out all my information online? But this guy, he gets my time. Now I'm sorry that I lied. I was fooling around that time. Now he keeps on buzzing me to come online. It's so funny how we click, how we are so in sync. Ẹ̀yin wa a kí ń káàbọ̀ padà sórí bó ṣe lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́. Adébọ̀délẹ̀ àti Alẹ́wà bí ọ̀kín àti Désì lọ́rùn lónìí. Báwo lẹ̀yin ṣe ṣe àyájọ́ ọjọ́ olólùfẹ́ tòdọ̀ títí yín? Kí làwọn èèyàn tiẹ̀ pé àyájọ́ ọjọ́ olólùfẹ́ gan Valentine? Kí làwọn èèyàn kí lè rúngbà tòdọ̀ títí yín? Kí lè rúngbà tòdọ̀ títí wa? Báwo la ṣe rò pé ó ṣe rí? Ṣé wọ́n pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máa gbé kinní síbí? Ìyẹn àwọn tán tí ìbàlágà rárá àwọn kan tí wọn tiẹ̀ tí ṣe kíni tí wọn tí ìgbéyàwó àmọ́ gbogbo ẹ̀ pátápátá làwọn aráalé máa bá wa sọ ìbéèrè tí mo béèrè yẹn pé báwo ni Valentine ṣe rí lọ́dọ̀ títí yín ẹ̀yin yẹn wá àní rí jù báyìí lọ lórí ètò fún tóní ọmọ bọ́láńlé aya alálẹ́kọ̀ọ́ ṣé ọ̀bọ náà ni mo jẹ́ mi lára ìwà ṣẹ̀ṣẹ̀ ló Alẹ́wà bí ọ̀kín èmi láfojoojúmọ́ ṣe bí aya bá èmi lọ́mọ wọn lóńdó ẹ̀gẹ́ kí mo gbàrẹ́ àlàgbèdè èmi láyà wọn lákẹ̀sọ̀ Bálọ̀jà níbi tó gbé fún títí di ọjọ́ mẹ́jọ yìí àwa náà nífẹ̀ẹ́ yìí happy Valentine. Bẹ́ẹ̀ ni orúkọ mi náà yí padà ọmọ yín Tèmilolúwa Ẹ̀sán tí gbogbo yín mọ̀ sí Àdọ́gbadélẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ fẹ́ kàn sí wa bóyá ẹ fẹ́ wo àwọn ètò tá a ti ṣe sẹ́yìn ẹ̀yẹn ṣáà lọ sí www.youtube.com/orisuntv www.youtube.com/orisuntv. Tẹ́ bá dẹ̀ fẹ́ kàn sí mi lórí Facebook. Tẹ́ bá fẹ́ kàn sí mi lórí Facebook Tèmilolúwa Ẹ̀sán Tèmilolúwa
ẹ̀san lágbára Ọlọ́run ire àti ayọ̀ la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ní wákàtí nínú wa láṣẹ Èdùmàrè tẹ́ bá dẹ̀ tún fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ lè lọ sí www.facebook.com/Orisun TV ẹ bá wa sọ̀rọ̀ bó ṣe lọ lọ́dọ̀ títí yín tẹ́ bá fẹ́ dẹ̀ follow èmi náà Alẹ́wàbíọ̀kín lórí Instagram lórí Facebook náà Bọ́láńlé Akínríbíṣẹ́yọ̀bọ̀ títí di ọjọ́ mẹ́jọ ẹ̀yin èèyàn wa ó dàbọ̀. Sunshine, had my share of rain, but there's nothing in this world compared to the joy I have whenever I'm with you. Known you for a long time, come a long way. You are like my sunshine, after a stormy day. They say that love is blind, but I can see it through your eyes. Girl, you give me so much happiness, and I wanna give you nothing less. I promise to be true, to give my all to you. No matter what they say, this heart belongs to you. I thank the Lord above. Forever's you and me. What I do if I don't have you? If I don't have you, I'm screwed. See, life is like a journey. It's full of ups and downs. No matter what you go through, I'll always be around. We'll take our hopes and dreams, turn them to reality, baby. Together. Said I would be a lover and I would be a friend. Love you like the other until the very end. They say that love is blind, but I can see it through your eyes. Girl, you give me so much happiness, and I wanna give you nothing less. I promise to be true, to give my all to you. No matter what they say, this heart belongs to you.